Ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ti ọdún 2021 ní ìṣẹ̀lẹ̀ kan tí ó mì gbogbo Nàìjíríà tìtìtì ni ó ṣẹlẹ̀. Òun náà nìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òṣèré onítíátà Yorùbá tí a mọ̀ sí Ọlánrewájú James tí gbogbo wa máa ń pè ní Bàbá Ìjẹ̀ṣà àti ìkan lára àwọn òdùnpanilẹ́rìn obìnrin tí a mọ̀ sí Princess. Kí wá ní nǹkan náà tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́hùn. Òun náà ni ibi tí a ti rí ibi tí wọ́n ti fi ẹ̀sùn ìgbèrò láti bánilòpọ̀ kan Bàbá Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ni pẹ̀lú ọmọ kan nígbà náà lọ́hùn tí wọ́n ní ọmọ náà ju 14 years lọ. Orúkọ mi ni Kausara Àníkẹ́ ọmọ bíbí Nùsùrájù. Ẹ sì káàbọ̀ sórí ètò mi Kausara ọmọ Yorùbá Talks. Lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní 2021 tó mì gbogbo ilẹ̀ Nàìjíríà tìtìtì, oríṣiríṣi ló ti jẹyọ, wọ́n ń lọ kóòtù bọ̀. Gbogbo rẹ̀ náà ni a ti fi ojú wa rí tá a sì fi etí wa gbọ́ nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Torí bá a ti rí àwọn kan tí wọ́n ń jà fún wípé Bàbá Ìjẹ̀ṣà gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n pẹ̀lú ìwà tó wù, torí ìwà yìí kì í ṣe ìwà kan tó yẹ pé wọ́n fẹnu sọ nígbà náà lọ́hùn. Tá a bá nígbàgbé CCTV camera pẹ̀lú tí CCTV camera yìí tó gbé jáde fún wa, òun náà níbi tí a ti rí bàbá yìí níbi tí wọ́n ti ń fa ọwọ́ pa ọmọ náà lára. Yàtọ̀ síbẹ̀ náà a tún rí bàbá níbi tí wọ́n ti ṣe kíni o, tí wọ́n ti tú bẹ́ẹ̀tì eléyìí tó túmọ̀ sí pé ojú gbogbo wa ò fọ́, gbogbo alamọ̀ tá a rí ní ọjọ́ náà lọ́hùn. Àmọ́ ìkan lára àwọn òṣèré ilẹ̀ Nàìjíríà tí a mọ̀ sí Yomi Fabiyi, bàbá nígbàgbé nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, àwọn náà ni wọ́n ń bá Bàbá Ìjẹ̀ṣà lọ bá Bàbá Ìjẹ̀ṣà bọ̀. Èmi a máa sọ̀rọ̀ kan, kò sí bí wàyàn ṣe fẹ́ burú tó, ó dáa kéèyàn náà léèyàn kan tí ó mọ̀ pẹ̀tù sólúwa rẹ̀ lọ́kàn wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí o yóò tó dópin, torí kólúwa rẹ̀ mọ́ bá a ṣe kíni o, kó mọ́ die of depression. Níbẹ̀ náà láti wá rí actor Yomi Fabiyi níbi tí wọ́n tún ti tan ìmọ́lẹ̀ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn. Torí gbà tí ọ̀rọ̀ yìí jẹ jáde, ohun tá a kọ̀ mọ̀ nígbà náà òun náà ni wípé wọ́n invite Bàbá Ìjẹ̀ṣà wá sí ilé comedian Princess. Ìgbà náà ni gbogbo wọn bóde tí wọ́n láwọn fẹ́ lọ lè mú nǹkan, tá a sì rí bàbá níbi tí wọ́n ti ń fi ọwọ́ pa ọmọ náà lára. Àmọ́ ní ìsinyìí actor Yomi Fabiyi ti wá jẹ́ ká mọ̀ wípé skit ni wọ́n ní kí Bàbá Ìjẹ̀ṣà wá ṣe. Ohun tí ò wá yí àwa tó kù òun náà ni wípé technology tún ti ṣe kíni o, ó ti advance sí. Gbogbo wa náà la mọ̀ wípé bọ́n bá fẹ́ ya skit, èèyàn kọ́kọ́ dúró as actor tí wọ́n pè kó wá ya skit, ó dúró, ó make sure wípé cameraman bẹ́ẹ̀ ó make sure wípé ó tiẹ̀ ṣe kámẹ́rà kan méjì mẹ́ta, ó rí lórí ìdúró, ó ra àwọn èèyàn bẹ́ẹ̀, ó rí soundman, bẹ́ẹ̀ náà ló rẹni tí ó pe action fún ọ kó tó bẹ̀rẹ̀ sí ní act skit rẹ̀. Àmọ́ ní ìsinyìí ibi tí technology ti wá gbòòrò dé, kódà èèyàn a máa fi CCTV a máa fi ya skit láyé tá a wà ní ìsìn Èkó gọ̀. Ṣé ẹ rí kò sí ohun tí a máa ba irú èmi yìí lẹ́rù tó júrú àwọn èèyàn bí actor Yomi Fabiyi lọ. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ rí kò sí láburú nínú kó o gbè lẹ́yìn ẹni tó yóò ṣèwà bàjẹ́, àmọ́ kó mọ gbè lẹ́yìn ìwà bàjẹ́ tó ní tòun wù, òun náà nìkan tó burú jù láyé. Ṣé ẹ rí ẹ má jẹ́ atanra wa jẹ, kò ní dáa kólúwa rẹ̀ play fídíò ọ̀hún, àmọ́ ń play àwọn nǹkan kan níbi ọ̀rọ̀ náà nígbà tó ṣẹlẹ̀ tán, àwọn nǹkan mi tí ń ti ẹnu Bàbá Ìjẹ̀ṣà jáde. I know you are saying you are sorry, but I know you. Should I do anything for Femi? No. Why would you? Fáwọn tá a bá rántí fídíò yìí dáadáa, a rí ibi tí Bàbá Ìjẹ̀ṣà ti ń ṣe kíni tí ń bẹ̀bẹ̀ wípé kí wọ́n dákun kí wọ́n pa òun sílé, kí wọ́n pa òun síta, léyìí tó túmọ̀ sí pé ẹni tó lọ́rọ̀ gangan òun náà mọ ohun tó ṣe. Paríparí gbogbo rẹ̀ náà la tún ráwọn kan tí wọ́n ń sọ wípé Bàbá Ìjẹ̀ṣà nítorí kò fẹ́ fẹ́ Princess mọ́, òun ni Princess fi sẹ́ẹ̀tì rẹ̀ ọ̀pù. Ṣé wá rí bí agbede méjì yìí, òun náà ni wọ́n ti mú gbogbo orú yín. Bẹ́ẹ̀ ni wọ́n lẹ́lòmíì nínú yín, ẹ̀yin lẹ mọ́ ń ṣe kíni o, lẹ mọ́ ń fira yín fún ayé lọ́wọ́. Ẹlòmíì wà bí wọ́n bá fẹ́ bá a kanlẹ̀ ní ìsìn lẹ́nu kí wọ́n mú lọ bí àpàlọ̀ kí wọ́n sì fún nígò tí wọ́n fi kan ni ó lulẹ̀ nù. Ohun tí mo sì fẹ́ kí gbogbo rántí òun náà ni pé wọ́n sọ nínú fídíò ọ̀hún nígbà náà lọ́hùn, wọ́n ní you did it when she was 7, now that she is 14 you have come to do it for her again. Bàbá ní gbàgbé kí dẹ̀ ni bàbá sọ, bàbá ní kọ́ mọ́ bínú sóhun, òun ò mọ̀ọ́mọ̀ ni igbá kan àwo kan, àmọ́ ká wá rí èèyàn kan ní ìsinyìí kó mọ̀ defend gbogbo ọ̀rọ̀ yìí, kó mọ̀ sọ wípé pẹ́pẹ́ sí ó wá ya skit ni. Ẹ dákun torí Ọlọ́run, béèyàn bá tiẹ̀ fẹ́ ya skit ṣe bó tiẹ̀ dúró gbọ́ action kó tó bẹ̀rẹ̀ sí ní ìyá, èmi mọ̀ kí bàbá ń practice ilẹ̀ ni. Lára àwọn nǹkan míì tí actor Yomi Fabiyi sì sọ náà, wọ́n ní pé ọmọ òun kìí ṣe ọmọ 14 years, àwọn sì ń dúró kí wọ́n provide certificate ọmọ obìnrin ọ̀hún jáde. Ibẹ̀ gan ló yẹ kẹ́ ti mọ̀ wípé ayé tó tó àkàmàrà ọkùnrin míì. Bẹ́ẹ̀ ni ẹ sì mọ̀ pé irú ọkùnrin yìí bí wọ́n bá gbọ́ wípé wọ́n fi tipátipá bọ́ ọmọbìnrin kan lò pọ̀, lára àwọn kí ló wọ̀ nírú ẹni yìí ó wà, aago mélòó ló jáde kúrò nílé. Ṣé ẹ mọ̀ àwọn tó jẹ́ wípé bí wọ́n bá gbọ́ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sóbìnrin, gbogbo rẹ̀ bọ̀rẹ̀ bí ọ̀rọ̀ tí ò nítumọ̀ tó sọ̀ráǹdì ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n mọ̀ fọwọ́ yẹ̀wò, èyí tí wọ́n fi gbájúmọ́ ohun tó ṣẹlẹ̀ gangan. Ojú gbogbo wa ò fọ́, gbogbo wa náà la rí pé bàbá tú bẹ́ẹ̀tì. Kí ni wọ́n tú bẹ́ẹ̀tì fún? Ṣé lára skit tí wọ́n ní wọ́n fẹ́ yà náà nù? Ẹ wò ó, ohun tèmi ó ṣàsọ ni pé kí gbogbo yín tẹ́ jóbìnrin, pàápàá jùlọ ẹ̀yin ìyá, gbogbo wa náà làwọn ohun tí ń ṣẹlẹ̀ lágídígbò. Èyí tó ṣẹlẹ̀ recently yìí ní ìsinyìí sí ìyá kan, ṣùgbọ́n ọmọ 13 years ni, tọkọ rẹ̀ bàbá tí ń bá ọmọ rẹ̀ sùn. Lóògbọ́ náà gbogbo yín pátápátá làṣírí yín ó mọ̀ tú lẹ́yọ kọ̀ọ̀kan. Bàbá sì tún ní ká sọ́ọ̀bọ̀ náà, wọ́n sọ̀rọ̀ kan,
wọ́n ní àwọn ọkùnrin kan wà náà lẹ́yìn tí wọ́n mú bàbá Ìjẹ̀ṣà lọ tó jẹ́ pé wọ́n tún bá àtọ̀ àwọn onítọ̀hún náà tí wọ́n bá lára ọmọ kékeré ọ̀hún. Eléyìí ní ìfi sọ fún gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin lówó lọ́wọ́, mo gbọ́mọ mi lọ sọ́dọ̀ lágbájá kan kó mọ bá ń tọ́, afúntọ́ kìnnìkan kìnnìkan. Bẹ́ni tó bá fẹ́ tọ́ ọmọ rẹ, bó bá fẹ́ bẹ́ẹ̀ tọ́ ọmọ rẹ, bí ò bá ti lè jẹ́ kọ́mọ rẹ ó dúró sọ́dọ̀ rẹ, ohun tó bá ní kó mọ̀ fi sọwọ́ ránṣẹ́ sí kó fi mọ̀ tọ́jú ọmọ rẹ. Kì í ṣe gbogbo èèyàn lèmi á mọ̀ fún ọmọ tọ́. Wọ́n ní security náà ń bẹ lára àwọn tí ń bọ́mọ ọ̀hún sùn. Wọ́n tún dárúkọ èèyàn kan náà, wọ́n ní kinní kan Adékọ́lá náà, wọ́n ní gbogbo àwọn eléyìí pé wọn ò tiẹ̀ rí ilé wọn wulẹ̀ ráwọn eléyìí kọ́ọ̀tì, àwọn sì ń rìn fìrí lè pé kílódé tí wọn ò fi dárúkọ àwọn eléyìí náà mọ gbogbo ẹjọ́ tí wọ́n ń rò. Eléyìí gan ló jẹ́ kémi náà mọ̀ wípé bàbá Ìjẹ̀ṣà náà lè ní lọ́wọ́, àmọ́ ẹni tá à ń pè ní princess àwọn náà ó kùn díẹ̀ káàtó, ìyẹn tó bá jẹ́ pé òótọ́ ń bẹnu ọ̀rọ̀ tí wọ́n sọ. Síwájú kí n tó lọ, in play audio kékeré kan fún yín. Ṣé rí audio tí mo play fún yìí? South Africa ní kinní yìí ti ṣẹlẹ̀. Òun náà ni bàbá tí ń bá ọmọ rẹ̀ ọmọ ọdún 6 tí ń bá sùn, tó sì mú ọwọ́ ara rẹ̀ tó sì tún fi rìkọ́ọ̀dì bó ṣe ń bọ́mọ ọ̀hún sùn. Kí ló dé tí ń rìkọ́ọ̀dì rẹ̀? Ṣé lẹ́yìn tó bá ṣe tán ó fẹ́ mọ̀ tún wò ni? Mo rántí ìgbà kan tí wọ́n sọ̀rọ̀ nípa wípé lecturer kan máa bá àwọn student sùn. Gbogbo ohun tí mo sì rí níbẹ̀ káwọn ọkùnrin yìí ń sọ òun náà ni pé nígbà tó yẹ pé àwọn obìnrin náà wọ́n mọ̀ múra tí ò dáa, wọ́n mọ̀ ṣe gbá, wọ́n mọ̀ ṣàwo. Ẹ wò ó, ṣe rí self control. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ọkùnrin yìí púpọ̀ nínú wọn ò ní. Ìwọ ló wá ṣe kíni, ló farabalẹ̀ sọ ara rẹ̀, torí bí náà la wà tá a ti gbọ́ wípé ẹlẹ́yà tó borí tó bojú tí wọ́n sì mú tipátipá tí wọ́n fi bá a sùn. Tí wọ́n méjì tí mo fẹ́ sọ tó ju pé ẹ mọ gbé àwọn ọmọ yín sá fáwọn tẹ́ bá ti mọ̀ tó jó lórí burúkú ọkùnrin ẹ̀dá. Títí ìgbà mìíràn, orúkọ mi ò yí padà, Kausara ní kí ọmọ bíbí Sùrájù náà ni. Ó dàbọ̀.